Ẹ kú dédé wòyí o ẹ̀yin ará ilé. Orúkọ tèmi ni Tótúọlá Ọlọ́ṣun Ifáṣẹ̀sìn. Màáfin Àtaọ́jà la wà yìí ní ìlú Òṣogbo. Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni mí ní Òṣogbo níbí báyìí. Mo tún wá ní àǹfààní láti jẹ́ Ọlọ́ṣun. Inú Ọ̀ṣun, inú ẹ̀sìn ìbílẹ̀ la bí mi sí. Ọ̀ṣun náà ṣe ní ilé tàwa. So ààfin Àtaọ́jà la wà níbí báyìí. Eléyìí ni ààfin àkọ́kọ́ tán kọ́ nígbà tí wọ́n dé ibí báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rí Ọ̀ṣun Òṣogbo là ń ṣe lọ́wọ́ báyìí. Ẹ máa rí pé gbogbo ààfin ti kún fún onílé àti àlejò bó ṣe máa ń rí lọ́dọọdún nìyẹn. Tẹ́ bá tẹ̀lé mi ńsìn, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti dé láti ìdálẹ̀ nítorí pé ará ìdálẹ̀ gan ó fẹ́ pọ̀ ju àwọn onílé lọ. Ẹ bá mi ká lọ kẹ́ ẹ wá wo gbogbo bó ṣe jẹ́. Bí Ọ̀ṣun ṣe jẹ́ ẹ̀sìn tí à ń sin Ọ̀ṣun, tá à ń bọ, tá à ń ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ ń jẹ́ fún wa, bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ọ̀nà ìtajà ìṣòwò fún àwọn aráàlú àtàwọn tó wà ní gbèríko. Tẹ́ bá wọ̀ tún wò sí nísìnyí, ẹ máa rí pé òun bọ́n ṣe ń ta oúnjẹ, náà ń ta ọtí, náà ń ta bisikíìtì, náà ń ta gbogbo ẹ̀. Ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí àwọn aráàlú gan tó tún fi ń kó owó tán fi ń tajà tiwọn ló tún jẹ́ fún wọn. Ilé tẹ̀ ń wò yìí ní ilé Ọ̀ṣun. Ibẹ̀ ni Ọ̀ṣun kalẹ̀ sí. Ibẹ̀ náà ti ń bọ Ọ̀ṣun proper. Ẹ máa rí tí wọ́n so ìlẹ̀kẹ̀ jọ sí ibẹ̀. Gbogbo àwọn ìlẹ̀kẹ̀ yìí òun ni àwọn tún fi ń ṣe bísínẹ́sì títí wọn. Gẹ́gẹ́ bí ẹ ti rí gbogbo nǹkan tí mo fi hàn yín bí a ṣe ń tajà ṣe gbogbo ẹ̀, ó jẹ́ atọ́nà sí ara nǹkan tí Ọ̀ṣun ń ṣe. Ọ̀ṣun ò kí ń ṣe òrìṣà lásán. Ọ̀ṣun jẹ́ ohun tí ó ti di gbogbo àgbáyé tó jẹ́ pàwà yìí gan ó ti di nǹkan tó jẹ́ pé tá a bá múra dáadáa àti ẹ̀ní rẹ́sẹ̀ múlẹ̀ nínú nǹkan tá à ń ṣe yìí. Ọ̀ṣun ṣíṣe, ẹ máa wò pé kí ló dé tá à ń ṣe Ọ̀ṣun lọ́dọọdún. Ṣíṣe Ọ̀ṣun ní ọdọọdún fún àwa ará Òṣogbo ó jẹ́ bí ẹ̀jẹ́, bí májẹ̀mú tá a bá Ọ̀ṣun dá nígbà ìwáṣẹ̀ pé ó máa ṣẹlẹ̀ tá a máa ṣe fún lọ́dọọdún nítorí Ọ̀ṣun ṣe wá lóore púpọ̀ nílùú yìí. So bí ẹ̀jẹ́ ni Ọ̀ṣun ṣíṣe jẹ́ fún. Bí ìgbà tá a keep sí promise wa, a keep to the promise. Ọ̀ṣun náà dẹ̀ gbabẹ̀, ó gba ọ̀nà àrà, ó sọra ẹ̀dí ní ńlá. Ó wá di nǹkan tí gbogbo àgbáyé tán wá ń pé wò lénìí. Ẹ̀jẹ́ táwa dá lọ́jọ́ kìíní àná tá a rò bóyá nǹkan tá a kàn máa rọra ṣe ni, òun l'Ọ̀ṣun ti sọ di ńlá mọ́ wa lọ́wọ́ yìí. Ó ti di nǹkan tó jẹ́ pé àwọn òyìnbó gan wọn ò lè ṣe láti má wà lọ́dọọdún. Tẹ́ bá wẹ̀yìn sí, ẹ máa rí àwọn òyìnbó ní gbogbo agbègbè yìí tí wọ́n ń capture ní ọ̀nà ibi tí Ọ̀ṣun ti fira ẹ̀ hàn dé ni. Àti pé kí tún ni Ọ̀ṣun tún jẹ́, ó tún fi rẹ̀ tó yẹ pé gbogbo àwa tá a jẹ́ ọmọ Ọ̀ṣun yìí tá a bá wà ní ìdálẹ̀ a lè ṣe, a máa wálé ṣáá ni nítorí Ọ̀ṣun ń gbè wá. Bó ṣe ń gbára ilé ló ń gbára oko. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbí lẹ́nìí nítorí nǹkan kan àbí méjì t'Ọ̀ṣun ti ṣe fún wọn ni. Bí bóyá wọ́n wá, wọ́n tọrọ ọmọ, wọ́n tọrọ àlàáfíà, gbogbo nǹkan kí nǹkan ni wọ́n ti tọrọ tó ti jẹ́ pé wọ́n wá dúpẹ́ fún Ọ̀ṣun, wọ́n wá fi ẹ̀hónú hàn. Ilé Ọ̀ṣun la wọ̀ yìí o. Gbogbo àwọn agbègbè wa lélẹ́yìí. Ẹ máa rí àwọn ará yẹn, àwọn ìyá Ọ̀ṣun wa rè. Wọ́n ń ṣe irun wọn lẹ́ṣọ̀ọ́ lọ́wọ́. Irun tó ń ṣe ni wọ́n ń pè ní agogo style. Àbáàrọ̀. Bí Awíládé, ilé Ọ̀ṣun nìyí. Ibi báyìí jẹ́ ibi pàtàkì sí tonílé, tàlejò, ọkùnrin, obìnrin. Ibi gangan ni Ọ̀ṣun kalẹ̀ sí. So ibi báyìí ni a ti ń pè tó dẹ̀ ti ń jẹ́ fún wa. Ibẹ̀ dẹ̀ ni ìyá Ọ̀ṣun gbé arúgbá àwọn òwúrò kọ̀ọ̀kan. Ibi báyìí náà ni wọ́n fi orí kalẹ̀ sí. So bó ṣe jẹ́ lẹ ti gbọ́ látẹnu mi yẹn o.
Ọ̀ṣun jẹ́ ohun tí a lè fi ṣeré gẹ́gẹ́ bí èmi o tí mi ò lè fi ṣeré torí ìwòrò Ọ̀ṣun ni mí, I'm a priestess. So and as a result of that torí pé inú ẹ̀ la bí mi sí mo dẹ̀ gbọ́njú mọ́ láti kékeré mi ni gbogbo ẹ̀ ò dẹ̀ jẹ́ àjòjì sí mi so lọ́tùn lósì ẹ̀ gbogbo ẹ̀ ló yé mi pátápátá ni mo ṣe kúkú wá gbà láti jẹ́ ìkan lára àwọn ìwòrò Ọ̀ṣun.